subhanallah mo rí lambastardization kan ni mo ní kí n mú wá kí a jọ wò ẹ jẹ́ ká jọ fídíò yìí. aládé tí odò Ògùn tí ó gbé ìkan lọ nínú ọmọ kéwú gbogbo kan náà ti ṣe kò lọ wọn wà lọ sọ fáwọn sàlátì ní yàrá fún la wàhálà dé wọn ní kí ni wàhálà náà wọn ní odò Ògùn ó gbé lágbájá lọ àbá sàlátì ní no èmi rẹ òjò sọ́wọ́ mo ti bá a wí tipẹ́ kò gbọ́ ní yín sì farahàn lónìí ẹlòmíì ò lè pàṣẹ fún ẹlòmíì ò lè pàṣẹ fáyán kó lọ ámbèdè bàbá dasọ láti wọn wá mọ́pà wọn tó ṣe síkiri débi odò gbàtọ́ wọn débi odò wọn ní odò Ògùn mo ti wí fún ọ ti pẹ́ ọ̀gbọ́ ọmọ tó kọ́kọ́ gbéhùn náà kọ́kọ́ bá ń jù jáde wọn ní bàbá ó ti gbé ti pẹ́ látàdé bàbá dasọ láti kó gbọ́dọ̀ bá sọ kó gbọ́dọ̀ bá sọ mo ti wí fún ti pẹ́ wọn kàn jọ pábọ́lẹ̀ ní bíi fún mi odò dẹ̀ gbé ọmọ náà bọ̀ padà háyà láàyè ní ààyè ló gbé e padà afásàlá ti ṣẹ̀ṣẹ̀ wá wọnú odò lọ síwájú wọ́n wá ní odò Ògùn mo ti wí fún ọ ti pẹ́ ọ̀gbọ́n àti ọlọ́run ti ń bẹ lára mi ọlọ́lá ìlà ìlọ́lá wọ́n kàn nà pa wọ́n sì gun mọ́lẹ̀ ní odò pé látò ní ibi tí mo fọ̀pá gùn yìí ọgbọ́dọ̀ kọjá bẹ̀ mọ́ ní ìṣẹ́jú gbogbo yìí odò rẹ̀ padà bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà ó wá padà sí ibi táfàsàlá ti gbọ́ pàṣẹ ní níbi mo sọ́ọ̀sì àtà àgàdà àtà ayé ọmọ ìkìyà mọ̀tì ọgbọ́dọ̀ kọjá bí táfàsàlá ti bá fi yí padà náà bá tó lọlé àfáà ló lè ṣerú ẹ̀ kò sẹ́lòmíì. Subhanallah eléyìí ti kọjá lambarudin lambastardization lélẹ́yìí subhanallah wọ́n gbé ọ̀pá wọn fi na Ògùn àwọn ti jẹ́ ànábì Musa tó fi ọ̀pá la omi òkun àbí ọ̀sà àná tiẹ̀ sí pé ni irọ́ a'udhu billah omi ó gbé èèyàn ẹni tí ó tẹ̀ ti kú látàná kò wá kú àfọwọ́ àwọn adé bẹ́ẹ̀ wọ́n á ní bá mi gbé ọ gbogbo àwọn ọ̀rọ̀ tẹ̀ ń pa yìí àwọn Gen Z ò ní ìdí ẹ̀ ẹ̀kọ́ ni kẹ́ ẹ mọ kó àwọn Gen Z ìrọ́pọ̀ subhanallah ẹ̀yin náà wú bẹ́ẹ̀ sì fi ẹnu sọ ọ̀rọ̀ yẹn bí pé wà ń bẹ̀ wọ́n á ní omi yìí o mọ́ débẹ̀ mọ́ òkè níbo ló wà níbi odò Ògùn ẹ sọ fún wa ká lọ wò ó ibi tán ni pé kó mi ẹ mọ́ dé tí ó sì débẹ̀ mọ́ gbogbo àwọn kìíní yóò nídìí ẹ wọ́n máa fún wa ní irọ́ jẹ mọ́ jàbú ní gbogbo àwọn kìíní yìí bàbá ńlá yìí lambarudinullah a'udhu billah lamba tẹ́ ń ṣe yìí ó ti pọ̀ jù ó ti níṣan jù omi gbẹ̀yàn lọ látàná kò wá kú kò kú omi yẹn lọ fi pamọ́ àbáyé gbogbo àwọn kan tẹ̀ ń ṣe yìí Gen Z àwọn Gen Z wọ́n rí yín bí ẹni tí ò gbádùn ni àwọn Gen Z yìí gíran gan àwa la lè já àfọ àwọn Gen Z àwa la mọ ọwọ́ wọn gbogbo àwọn kan tẹ̀ ń sọ yìí wà láìrọ́ bíṣì ni kò sí nǹkan tó fẹ́ kọ́ wa ó dáa kí ni wọ́n lọ fi ọ̀pá na omi Ògùn òkè ṣé àwọn ọmọ kéwú nísìnyí tó bá ti bọ́ sómi káwa náà lọ bá omi yẹn ká sọ mọ́ pé bá ò gbọ́dọ̀ dé ìgbà yìí mọ́ bá wa gbé ọmọ tó gbé lọ. ìjọ wo ni part 2 fíìmù tẹ̀sán yìí máa jáde tó wà nọ̀rọ̀ mi ká ẹ sáà mọ̀ sí lọ ká máa rí nǹkan fi rẹ́rìn Lambarudin ẹ kú iṣẹ́ olúwa ẹ kú iṣẹ́ takuntakun they call me àfa àwọn Gen Z wàhálà nígbà fún yín.